adé o Ayọ̀mí adé Ayọ̀mí adé o Ayọ̀mí adé mẹ́mẹ́ ìbínú ni kẹ́yọ̀ Ayọ̀mí adé mẹ́mẹ́ ìbínú ni kẹ́yìṣùwà Ayọ̀mí adé o ìyáàfin Victoria Fúnkẹ́ Akínọlá kíkẹ́tọ̀ nìyàn mọ̀ sí mọ̀mí Zion òun ni mèé kí lóní o lórí ètò lédè Èkìtì òun láì kí lóní lórí ètò lédè Èkìtì fọ́jọ́ òbí rẹ̀ kọ́ Ọlọ́run Elédùmarè kó tún mú ọdún kọ̀ọ̀kan tún mú kó ọjọ́ orí rẹ̀ lọ́ọ̀tọ́ èèṣò níkẹyìn ọjọ́ kẹrin inú oṣù káyà ni ọjọ́ òbí rẹ̀ àmọ́ òní ni Ọlọ́run fún aláàyè ká bá ṣe àjọyọ̀ tíá lórí ètò lédè Èkìtì ìyáàfin Victoria Fúnkẹ́ Akínọlá òun nílùú ilé ìwé Zion International School ní Òjọ̀ká Road lùlù Àkúrẹ́ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ìwé girama ìyáàfin Victoria Akínọlá ó jẹ́ ènìyàn pàtàkì ọ̀nìyàn òyì láwùjọ ọlọ́wà tútù bí àdàbà adúmọ́radán agùntàṣọ́ lọ obìnrin kan mi tọrọ fún obìnrin ni ìyàwó kan mi tọrọ fún ìyàwó èyí kan mi tọrọ fún èyí ọmọ kan mi tọrọ fún ọmọ ó kó kété ènìyàn mọ́ra kété ọ̀nìyàn pápátá àtẹ̀bí àtará ni kò mọ́ra ó dẹ̀ máa ń ṣe òótọ́ pẹ̀lú ọ̀nìyàn ó dẹ̀ fẹ́ràn ìyàn ọmọ rẹ̀ àti kété ẹbí rẹ̀ ó dẹ̀ fẹ́ràn kété ìyàn ọmọ iléèwé rẹ̀ àti ìyàn olùkọ́ rẹ̀ ó mójú sí wọn dáadáa ìyáàfin Akínọlá olùwà tútù bí àdàbà ni òwà rẹ̀ òun nígbèdé àyèkẹ́yà lóní ó tẹra mọ́ṣẹ́ ọṣẹ́ ọ̀rẹ́ ọṣẹ́ òun nígbèdé àyèkẹ́yà lóní o Ọlọ́run ọlọ́jọ́ òní á túbọ̀ gbé ọ aga sí o olùwà tútù bí tàdàbà ni ògbẹ́ni mọ̀rẹ̀ kọrí ìkù ọmọ rí wí ege o ege ayeye o ege o ege ayeye o ege mo ti mọ̀ wípé òwà rẹ ni òwà rere lẹ́ṣọ́ níyan Olúfúnkẹ́ ọmọ Ayọ̀ òwà lílọ́dún òní okòókò káre o wo kú ọdún òní àbára alàgbà Adémọ́lá Philippo Adébáyọ̀ kíkété ènìyàn mọ̀ sí bàbá Philippo lùlù London ìkìmí akíọ o ìkìmí akíọ ìwòkú ọdún ìwòkú ìyèdún o ikọ̀ tí í ṣe ibẹ̀ ní kó a ṣe o ìwà ti ṣọdún o ìwà ti ṣẹ̀rẹ̀ múrìn ìwà àgbọ́ ìwà àtọ́ o ó gba ọdún kan ní o ó ṣẹ̀rẹ̀ á lọ aṣíwájú àsì o bẹ́ẹ̀ náà ni kété èèyàn ọmọ rẹ náà kí mi akíọ ọmọ rẹ Máyọ̀wá Dóyin àti Adéọlá àwọn kí mi akíọ wíwo kú ọdún wo kú ìyèdún o pé wàá ṣẹ̀rẹ̀ múrìn láyé o pé wàá ṣe ìyíran kalẹ̀ o pé òkú apá ọmọ ọlọ́ o pé wàá jèrè rán o káre o aṣọ ọkọ bá lọ sóòwà ṣe lírí ní ewu kọ bá lọ sóòwà ṣe lírí ní Lúfúnkẹ́ lọ sóòwà òwúwà rẹ̀ mọ̀rẹ́ ni o àǹkó ọlọ́mọ òwe kété ọmọ rẹ̀ náà náà wípé mi akíọ o pé wo kú ọdún wo kú ìyèdún o pé àwọn fẹ̀rẹ̀ ìṣekù wọn náà tún fẹ́ràn rán o ó ti wí kí ni àkìhún o ó ti wí kí ni àkìhún o òtútù bí ẹja omi aláọ̀ ibi ni Ìfúnkẹ́ mo ti wí kí ni àkìhún o owó ọlọ́mọ adó ọ̀rá amúkàrà sábẹ́ èwù jẹ́ adó ìwílẹ̀ oníkọ̀bọ̀ òsì ló mọ̀nù ọmọ ìwúròrò tó ọmọ ìwúròrò òjò ọmọ ọlọ́jà kan iná kan sì ná tọba ládò èwí ọmọ wa ọmọ ẹkùn láàfin ọba ọmọ aládòdó kan jí kẹ́
ọmọ alálèlé kan jí gbá káre o wọ́n kù tọ́jú èyí rẹ o èyí rẹ àgbà inú ẹ̀ kí n bá wọn kí ọ wíwo kù tọ́jú òun o wọ́n kú ọmọ ṣe o bàbá ọkọ rẹ náà kí n bá wọn kí ọ kété yan ọ̀rẹ́ rẹ kan mọ̀ á mọ̀ kí mi bá wọn kí ọ àwọn okú ọdún àwọn okú yèdún o àwọn ti ṣọdún o wàá túṣẹ̀ rẹ̀ múni o káre o ìyẹra wàá tọ́ wàá gbó wàá mí pẹ́rí wàá fèrèkì jòbì wàá jèrè ọmọ láyé kó sì kú kó tí ṣe ni kó a ṣe o ìyanra òkété ọ̀nìyàn mi ìyàn olólùfẹ́ mi èmi ọmọ rin ni o ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété èmi èjìrẹ́ òrìlà ọba ọmọ wíníwíní lójú orogún èjìwọ̀ lójú èyí rẹ̀ ọmọ olóòkè méjì takọ́tábó ọmọ olóòsùtà ọ̀run kẹrẹ ọ̀rọ̀ lẹ̀ bàbá òkè mo tún yàbára mo tún yà sílé olórí mi ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pani lọ́nà òkè pa ló làwẹ̀ ọmọ aláwẹ̀ kan torí wẹ̀ kan máa kúrò sọjà kan lọ́jà kan bá mi alúra ìjàre o ìbá mi ṣàpọ́nlé ètò o kí bá mi àtẹ̀ka ìfẹ́ kí dẹ̀ bá mi àṣe alábàápé ìjàre mo fẹ́ kí kété ni pátápátá kí bá mi kí èyíra ìyáàfin Fúnkẹ́ Victoria Akínọlá mọ̀mí Zion ìbá mi kí lórí ètò ìbá mi parapọ̀ kí bá mi kí wí ó kú ọdún wí ó kú yèdún o wí àṣèyí ṣàmọ́dún o á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé o ìjàre o ọ̀nìkúrò èyí bá tirè kí kà á sí mi màá bá ń ṣébùṣe mo ti ṣe tèyíra abọ́ mi lè yí ni o yóò kún o ọ́ tètè sí o àjẹkànra o.